صنائع فاق صانعها ففاقت وغرس طاب غارسه فطابا وغرس طاب غارسه فطابا وكنا كالسهام إذا أصابا مراميها فراميها أصابا مراميها فراميها أصابا فضيلة شيخ آتي جلال فوا وطوانك وفي ممطى ولاسي ọba tó ní kẹ́ ṣe kẹ́ ṣọ́lá fún àfáwà ọba tó ní kẹ́ ṣe kẹ́ ṣọ́lá fún àfáwà. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله سبحانه فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحابته والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد adúpẹ́ fún olúwa wa ọlọ́run ọba allah alhamdulillah ọlọ́run ọba allah ọba tí ó fi àánú rẹ̀ ṣe wá tí ó jẹ́ kí a ní èròǹgbà pa fẹ́ ṣe nǹkan tọ́lọ́run sì jẹ́ kí èròǹgbà tiwa kó bá tiẹ̀ mu mélòó mélòó èèyàn tó náà gbèrò dáadáa ṣùgbọ́n kò sójú rẹ̀ àbí kí dáadáa ẹ má ṣe é ṣe téèyàn bá ilé máa plan fún ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin wọ́n fi ń ṣe pọ́dún márùn-ún láláì dúró kàkà kó kéré ó tún dùn sí ní pọ̀ sí ni wallahi ó yẹ ká dúpẹ́ fọ́lọ́run alhamdulillah afáwà kan lọ́nà bí ta gbé lẹ́kọ̀ọ́ nígbà táwọn ṣe lé kí ó pọ́dún márùn-ún wọ́n ní ọdún márùn-ún kéré nígbésí ayé níyà bẹ́ẹ̀ ni tọ́hún bá fọ́dún márùn-ún ṣeun rere májà ọ̀ bẹ́ẹ̀ wá fi báyìí mo bẹ̀ Ọlọ́run bá Allah àwọn fadilatu Sheikh Dr. Habibullah Abu Hanan Adéwòyí ẹni hafidhahullahu wa ra'ah hafidhahullahu wa ra'ah ọlọ́run tó fi ṣe kò ń gbé ilé ọlọ́run dákun má lè ní kò ń bẹ̀ láíláí àmín nínú nǹkan tí máa júwe èèyàn bó ṣe jẹ́ èèyàn dáadáa sí ọ̀n làwọn tí ń bá rìn àwọn tó ń súnmọ́ bẹ́ẹ̀ bá ń béèrè manhaja fa Habibu Abu Hanan kò ní ìdíkọ́ bí wọ́n má àwọn tó ń bá jókòó pọ̀ ẹnìkan wò tó gbé béèyàn bá ti rí bẹ́ẹ̀ làwọn rùfàkọ́ rẹ̀ náà rí kéèyàn lè ṣe ìfarajìn ìfaradà lórí dáadáa báyìí ọlọ́run dákun jọ máa pọ̀ sí ìgbésí ayé yìí ó sì bá lẹ́sìn fún yín kìí ṣe nǹkan tó rọrùn owó tara wọn ti sọ èyí tèmi mà ọlọ́run ló mọ iye rẹ̀ nínú tàǹṣe yìí látara tí wọ́n àsìkò tá ń kí àwọn èèyàn náà làwọn èèyàn wọlé sọ àwọn tó náà ni a kí àwọn Dr. Habibullah Agbábíàká ẹnikọ́lọ̀ bá aṣọ àwọn náà
àjọ wà láti bí ànáni níbi ètò míì èyí tó mú ọ lẹ́mìí bí eléyìí náà ọlọ́run tó ṣe yín ní mo wo fídíò kan bí ìtìráyè mo padà wò náà ẹnìkan fi àfá àbíbọ agbábẹ́ àkáwé Haruna àbí ẹnìkan fi wọ́n wé wọ́n fàbá kejì wé Musa ẹnìkan wá ń dáhùn pé Haruna sì jí Musa lọ ẹnìkan náà wá ń dáhùn pé Musa náà nínú búwàjọ Haruna lọ wọ́n sẹ́ndì clip yẹn sí mi ọlọ́run dágbèjà rí gbọ́ lórí dáadáa látara tí wọn mo kí gbogbo àwọn àfáàgbà táwọn lórílẹ̀ táwọn ń kalẹ̀ kágbé látọ̀hún àfá kájọlà wọn kọ́ tó kúrò ní kàjọ́l ní ìsìn ọlọ́run dágbèjà rí gbọ́ lórí dáadáa tó ẹgbẹ́ ìbò là ń sọ ní ọ̀rọ̀ tó nítumọ̀ ní kàjọ́l ṣùgbọ́n gbà tó jẹ́ Yorùbá mesh Dr. Jawhari afáàgbà afáàkà tí òun ṣẹ̀ṣẹ̀ ń dá wọn mà èmi àtàfà àtijọ́ ń ṣe láti 2009 8 gan pàgbé 9 nígbà tá a máa fi jọ ń jókòó náà ẹnìkan ṣe wá ń dá wọn wá ní fíkíwà àfà Jawhari strong mo ní ó ti padà mà barakallahu fi bẹ́ẹ̀ la àfà Sanusi yọkàn yín náà lọ́yà náà Idrisi Sheikh Musa gbogbo yín la kí wọ́n bá wá di pé ọjọ́ lọ látara kíkí ibi tá a bá wà sídé yìí ọ̀rọ̀ tó dáa ò ní pé ká tètè bára sọ tí wọ́n ní a sọ ká tó máa sọ fún wa pé ọjọ́ ti lọ àwọn ará Èkó kìí ṣe ìnìkan lẹ́lẹ́ kó báwa kan bá ti gbọ́lidé lọ bá àti ẹ̀fẹ́ padà wá síbí ìmọ̀ gẹ́gẹ́ bí pa wá gbébẹ̀ àjọ lòkó wò àwọn fadilatu Sheikh al-Walid ọlọ́mọ́sàbá kẹwọn àwọn Walid lọ́nà méjèèjì àti gbogbo ọ̀nà tó bá ọkọ̀ wà ọlọ́mọba kẹ ogun alápapọ̀ ẹrẹ́ ìtẹ́ni kí èmi sọ̀rọ̀ lé lórí bíi pé ìta torí ẹ̀ kójọpọ̀ ni gẹ́gẹ́ bí tọ́pìkì náà ti lọ ni pé Suratul Hujurat akhlaqun wa adab Suratul Hujurat akhlaq àti adab àwọn ìwà wo ní bẹ tí mùsùlùmí yẹn máa wù tí wọ́n wù mọ́ àwọn ẹ̀kọ́ wo ló yẹ káwa mùsùlùmí máa lò tá a lò mọ́ tá fi wá ń fi mùsùlùmí wé ẹlòmíì léyìí tí ó kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ìgbà tó ti yẹ pé Kùránì la fẹ́ kà àfáà kan sì ti sọ ń bílẹ̀ ni pé Markazi ló lè kó àwọn ọmọ yóò ka àyà méjì méjì àwọn ọ̀nà rẹ̀ ọ̀yà àfáà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات
أكثرهم لا يعقلون. أتبعنا bàtó ṣe pé Quran la fẹ́ kà ọ́ da ká gbọ́ ká sì tẹ́tí wá sí tẹ́ni àṣẹ yìí àwọn àfáà máa sọ pé béèyàn bá bẹ̀rẹ̀ sí ní kà á fún ọdún kan tí ń kà á lójoojúmọ́ a lè ka ẹ̀kọ́ tó wà ń bẹ̀ tán. ẹ̀kọ́ nìkan ni ẹ̀kọ́ bá ti ń hùwà ẹ̀kọ́ bá ti ń lo ládàbí pẹ̀lú àwọn àgbàlagbà a sì gbọ́dọ̀ jẹ́ ká ṣàǹfààní yẹn. tá a bá fẹ́ ṣe research gbogbo àtọ́wà lórí ìjókòó Allahu Akbar aṣíwájú dáadáa gbogbo wọn ẹni tí ó ti parí dòkítọ́rọ̀ rẹ̀ wà lórí rẹ̀. tí ẹ bá fẹ́ ṣe research wọ́n ní kí ni problem statement kí là nǹkan tó fẹ́ yanjú. àwọn research míì káwọn àwọn kan ṣe ni kò sáǹfààní ìyẹn mi ń pé gbàtà bá tó rí àwọn ni ó wà researchable wọ́n ní bí àfa Jawhari tó bá wo ntẹ́lómi submit báyọ̀ ni go and prepare again. owó ti rògbò nǹkan wá ṣùgbọ́n kò sí nǹkan kan bẹ́ẹ̀. àwọn Sheikh Habib àwọn risala àwọn àgbàlagbà làwọn tún wò ẹlòmíì wọ́n ní alkitabu yuqra min unwanihi táìtù láti máa kàtíà táìtù sì rí nǹkan mẹ́ta ni orúkọ ẹni tó mẹ́ta àbí mẹ́rin orúkọ ẹni tó ṣe tíra orúkọ tó sọ tíra àti tó fi sọ̀rọ̀ ṣáájú níbi tí problem statement mọ́ ń wọ̀ tá a bá ti wo tí ọba ti sí kankan ń bẹ̀ á pàtíra náà ti ní àníkà kankan wọ́n bẹ̀ mọ́ tàbá tó fẹ́ ṣàánú rẹ̀ lálẹ́ lọ́wọ́ kọ́ńtẹ́ǹtì ẹ̀ pé òkè maybe ó lè rí kankan ní tí wàá lọ wo table of content bòye tó wà very important ó ní tó sọ tá a fi mọ òṣùlùbù rẹ̀ nítorí ẹ̀ ló ṣe lé fáwọn èèyàn láti ṣe ṣàrò Sahih Bukhari tó ráwọn ọkọ̀ muqaddima táìtù nìkan náà fún Jalala Bukhari ni ò jáwọn èèyàn lè mọ ibi tó ti sí Imam Muslim kọ táìtù ó tún wá kọ muqaddima táwọn èèyàn ò rí tú tán dè ní ilé ni ní abẹ́ ka ilmul hadith wọ́n á ní lọ ka muqaddima ti Imam Muslim nígbà náà lọ́wọ́ kọ́kọ́ mọ̀ pé mo bẹ̀rẹ̀ mà kí ni problem statement wa kí ni wàhálà tá a fẹ́ yanjú àbíká tètè mọ̀ àwùjọ mùsùlùmí ọlọ́mbà sanwó afáwà lẹ́sàn pẹ̀lú tọ́pìkì yìí àwùjọ ti di ìdàkudà pàápàá jùlọ láàrin àwa mùsùlùmí èyí tó wá bà nínú jẹ́ jùlọ òun ni àwa tá ń fara ti súnà kọ́lọ́mọṣẹ́ àṣewá ní alùsúnà jama àdélẹ̀ eléyìí ń ṣètàn ọ̀pọ̀lọpọ̀ ń tà ń gbọ́ ẹlòmíì tán bá ti rí pọ́mọ wọn fẹ́ ṣe súnà báyìí ẹ̀rọ sì máa bà wọ́n kí ni wọ́n bà wọ́n lẹ́rù wọ́n ní kò ní lẹ́kọ̀ọ́ máa kò ní ní ládàbí òbí ẹ̀rọ máa bá ẹlòmíì àfáàlẹ́ kéwú ẹ̀rọ máa bá ẹlòmíì ní last week ẹnìkan mú ọmọ wá sí yunifásitì bàbá rẹ̀ kọ́ ló mú wá ìyá rẹ̀ kọ́ ló mú wá àfá àwọn ló mú wá àfá yẹn ti wá kọ́nẹ́tì káàkiri wọ́n wá ní pé kán tó wọ yunifásitì ká kọ́kọ́ wá sọ́dọ̀ tèmi náà ìntí táwọn bá ti bá mi wọ́n bá ti ní ìsín ní Nàìjíríà ọmọ wọn ní wọ yunifásitì bẹ̀rù wọ́n ní kí ló dé wọ́n ní ẹ̀rù ń bà wọ́n torí pé àwọn kan bì kan tọ́mọ bá ti jọ́ ẹ̀wọ̀n báyìí wàhálà dé ni wọ́n rìn lọ́jọ́ kẹ́nìkan ní èwo àwọn oná tún ń pè ń sàlàfí mo láwa náà rèé ó lẹ́yìn kọ́ mo ní dákun mọ́ yọmí kúrò lágbo tí mo wá agbo sàlàfíà náà gbogbo wa ń bẹ̀ ó lẹ́yìn kọ́ ó láwọn tá a mọ̀ sí sàlàfíà àwọn làwọn tá a fẹ́ bèèrè wá sí wọn tán kọ́kọ́ ṣépè fáwọn èèyàn lọ lé ní afẹ́ bá dọ́lùmùdílù kan wí ẹni tó ṣe pé ó ń jóná nù náà lọ́wọ́ báyìí mo ní irọ́ ó ní ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ àwọn tó yẹ pé láàrin ọ̀sẹ̀ méjì náà máa ń fẹ́yàwó míì tán kọ̀ tí lélẹ̀ àwọn haqiqatun la tujhadu àwọn òótọ́ ọ̀rọ̀ táàrí bí jiyàn rẹ̀ afáwà kan ṣe wá sí ń bí lánàá àpàdé wọn alọ́tọrọ ọmọ kan ní àdúgbò wọn àwọn anìkan wá lákọ̀ọ́kọ́ ẹ̀kejì pàtó àdẹ̀kẹta táwọn yọ̀ǹda èmi tẹ̀lé wọn kẹta wọn ní kí ló dé náà àfáà wa ń sọ fún mi pé
tó bá jóun ní ẹ̀ẹ̀méje náà ó padà wá mo ní kí ló dé ó ní ọjọ́ mẹ́ta làwọn búrọ́sì ń kọ ìyàwó lẹ́sìn wọ́n kọ́ kọ̀yàwó lẹ́tẹ́ bá wá bí wọ́n yóò ní sáà lè kọ́ láláì kò sídìí ẹ̀rí sáwà bá lè kọ̀yàwó láláì kò sídìí ìtẹ́lómi ìgbóyín nínú sàlàfíà rẹ̀ tí wàhálà ṣe dé léyìí tó sì jẹ́ pé sàlàfíà dùn ó sì lóyin ẹwọ eléyìí tá à ń ṣe ìkọ́lọ́mọṣàgbà fún alẹ́ sí tẹ́lómi tí ṣòkòtò rẹ̀ bá ti ń fò báyìí ẹ̀rọ ti máa bá àwọn arádúgbò pé kò tún rẹ́rìn mọ́ yóò máa fojú roni lẹ́yìn pé ẹlòmíì tó ṣe pé tó o sì lè ṣe láti máa tújú ká fáwọn èèyàn yóò pọ̀ ju èyí tí ó bàjẹ́ lọ àbí yóò pọ̀ ju tó o máa rí ṣe lọ́ngbà tó o bá ń dijú tó ń fúnjú mọ́ fáwọn èèyàn àwọn èèyàn irọ́ wa lè mọ́ àwọn èèyàn sọ pé mùsùlùmí lè jalè mùsùlùmí lè ṣe zina mùsùlùmí lè parọ́ ṣùgbọ́n bídíà nìkan ni mùsùlùmí ò lè ṣe gbogbo tá ń sọ yìí ẹ̀yin náà mọ̀ páwọn kan wí bẹ́ẹ̀ kódà bẹ́yìn ọ̀bá wí ọlọ́run níjẹ́ ilé wí bẹ́ẹ̀ láíláí Àmín. èyí tó túbọ̀ wá nínú jẹ́ òní ní ìtàwọn àfáà dì láwùjọ lẹ́nìí àwọn àfáà ti dẹni táwọn èèyàn kàkún mọ́ ẹni tí ò kéwú ẹni tí ò mọbi tí kéwú kọjú sí elmutatofilu alama idetil ulama ẹni tánù ló ń jẹ tán fún díẹ̀ ń bẹ̀ tó wá ń kílèmù pé àjọ jẹun ni ẹ̀gbọ́n yé ọ̀tọ̀rọ̀ ń jẹ àwọn àbù díẹ̀ fún bẹ̀ wá ní ẹbí wọn bóyá àjọ jẹ àbá àjọ jẹ ṣé bí ń tẹ́ ẹ jẹ lèmi náà jẹ náà ẹnìkan ní àbí ṣé bẹ́ẹ̀ náà kọ́ lórí mi ẹ̀yin náà mọ̀ pé ẹni tá a fún jẹ ò lè pè kó lòún ló ń jẹ èyí tá sì fún òtún ọ jẹ gan ṣùgbọ́n nítorí pé ó gbéra rẹ̀ hàn yóò máa jí ẹ páwọn kan bẹ lórí Facebook lẹ́nìí àdìsí kan náà mà àdìsí kan náà wọn máa dáadáa ṣùgbọ́n ti dàfà èyí tó yà wá lẹ́nu ni pé atúwárọ́mọ obìnrin tí ò lè dáfá tí a kà tó náà wọn ń karúkọ àwọn àfáà ẹ̀rọ bá kájọ láyé ọ̀rọ̀ tí ẹ wà nùkúlà lọ́wọ́ àti ìṣètàn tiẹ̀ ṣéèkù kínní kan ó kú díẹ̀ kan unprepare uncompile list ẹ̀ lọ́wọ́ gbogbo àfáà tó bá ti jáde báyìí ló ní list lọ́wọ́ wọn à ní tí sọ̀rọ̀ rẹ̀ jíjọ́ tábà náà báyìí lè ṣe mistake pọ́pẹ́ ń wá sí kódà kó mọ̀ tà sẹ́nibọ́dì wọ́n ní àtìmọ́tìpẹ́ kánà àfáà ní tán bá wádìí yẹn títí tán bá rí àwọn á lọ secondary school rẹ̀ àti primary school pé ó gẹ pọ́ǹkì lẹ́ẹ̀kan rí pọ́ǹkì primary school torí ọlọ́run àwọn ọ̀rọ̀ àwọn eléyìí ó ní ẹjọ́ wọ́dọ̀ obìnrin náà ẹjọ́ ẹlẹ́jọ́ ò jẹ́ kankan mọ́ ẹni tí ọba tún lè rojọ́ ẹlẹ́jọ́ láàrin wọn gan wọ́n mọ̀ pélé ò tí ì máa tán pé ń sàlàfíà kábà ti yẹn jẹ́ ká describe tendency obìnrin náà sì ni kó sọ̀rọ̀ ẹlòmíì wọ́n kí gbogbo àwọn tá a ti ríra fún 20 years 22 years ẹlòmíì láti gbàgbà àti jáde 99 2000 ní àtẹ̀kọ́ lọ́ọ̀ láti ríra gbẹ̀yìn gbogbo yín tẹ́ gbọ́ náà ti rí yín ọlọ́run bá kí gbogbo yín papọ̀. Àmín. La ilaha illallah ọlọ́run bá sọ gbogbo yín lẹ́sàn. ó ti wá di pé káwọn èèyàn jókòó lé lẹ́nìí ká máa jẹran ẹlòmíì kó wá di nǹkan tí ò jámọ́ kankan. èyí tó tún wá bá ẹnu jẹ́ òun ni póbìnrin náà ló ń fi rẹ̀ obìnrin kan sọ mo gbọ́ ọ́díò yẹn ní ìmọ́rí ó ní ẹtúgbọ́ obìnrin ń ṣe ìdà nínú ilé ọkọ ẹ̀ ọkọ ò sì mà ó sì ti ń prepare ọkọ tí ó fẹ́ òun àti yẹn sì ti lọ́rọ̀ ọ̀dọ̀ ẹja sáré kọrin papọ̀ lámì abúkọ sọ́fíù wàlá mùsọ́fíù. صافي ولا مصافي ولا معين ولا معين ولا معين ولا معين معين ولا معين
وفي المساوي بدا تساوي وفي المساوي بدا مساوي تساوي وفي المساوي بدا تساوي ولا أمين ولا ثمين ثمين ولم يبقى صافي ولا مصافي ولا معين وفي المساوي بلا تساوي ولا أمين ولا ثمين. báyé ti di nìyẹn àwùjọ kèfèrí làwùjọ tí ò wúlò àwùjọ mùsùlùmí àwùjọ tí fini lọ́kàn balẹ̀ ni afanaj'alul muslimina ká lè wá dára wa padà sí ìgbà tó yẹ gángan eléyìí ló fà tábà ṣe wá ní pẹ̀lú tọ́pìkì ní ká tẹ̀. súrà tí wọ́n ní ká mú yìí torí àsìkò bá ti fẹ́ rìn nílò ọ̀nà tafsiri al-mu'tad ṣùgbọ́n àmà já sí náà. Suratul Hujurat nínú kí ó fọmọlé kí ó àwọn ibi tí ala rajih min al-aqwal òun ni awwalu suwari tá máa ń pè ní mufassal. Qur'an mẹ́ta náà náà pè sí tuwal ẹ̀kejì mufassal ẹ̀kẹta qisar. Tuwalu nínú Qur'an àwọn sura tó gùn bẹ́ẹ̀ ni àwọn tó gùn yẹn náà tún wá pín sí mẹ́ta. A ní tiwalu tiwalin, a ní mutawassito àbí wastu tiwalin, a sì tún ní kìsọ́rù tiwal. Gbogbo àwọn tiwalu yẹn wọ́n parí sí Suratul Qamar. Tẹ́ bá ti wá bẹ̀rẹ̀ Hujurat ẹ ti bẹ̀rẹ̀ mufassal. Mufassal ala rajih àwọn míì sọ pé kíní ló ti bẹ̀rẹ̀ Qaf ló ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ míì ṣùgbọ́n Hujurat ló ti bẹ̀rẹ̀. Sura Hujurat fáǹfààní ẹni tó fẹ́ mọ yòókù àwọn ibi tí kìsọ́rù ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ó ní láti Wattin ala rajih. Àwọn láàrin yẹn náà ẹ̀ tún wá pín mufassal náà sí mẹ́ta ẹ̀ máa ní tiwal mufassal wastu mufassalin ẹ̀ tún wá ní kìsọ́rù kí ni ó mufassal. Kìsọ́rù mufassal bẹ̀rẹ̀ láti Abas wọ́n parí sí àyà qabla surati Tin fáǹfààní ọmọ lẹ́kẹ́wò. Suratu Hujurati a ní madaniyatun bittifaq kò sí àpẹẹrẹ pé Madina lọ ti sọ kalẹ̀. Àwọn súra mi wọ́n máa jiyàn ipé bóyá Makka ni bóyá Madina ni eléyìí ò ní yàpọ̀ ẹnu. Ọlọ́run àwọn àfáwà ní ẹ̀kọ́ tó wà ń bẹ̀ a lè summarize ẹ̀ torí bàbá rí túdélẹ̀ a lè summarize ẹ̀ síbi nǹkan bí méje. Àkọ́kọ́ òun ni ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run àtànábì rẹ̀ papọ̀. sallallahu alaihi wasallam. Ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run àtànábì papọ̀. sallallahu alaihi wasallam. Ẹ̀kejì òun ni máa lo ládàbí pẹ̀lú ànábì ihtiram wal adab ma'a ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀kẹta òun ni at-tathabbutu min al-akhbari kí ẹ máa wádìí ọ̀rọ̀ kó o tó fi ṣiṣẹ́. Ẹ̀kẹrin ó ní máa ṣàtúnṣe láàrin àwọn tí ń jà conflict resolution. Bó o la ṣe enforce ọ̀tọ̀ ni àwọn sójà tó máa ń wálé géó wọ́n ní àwọn ní mission bíi méjì. A máa ní peace enforcement. Ìyíhun tiẹ̀ wọ́n lè pààyàn wọ́n lè yìnbọn. Wọ́n tún ní peaceful kìíní kan mo ti gbàgbé yìí báyìí. Ọ̀nà méjì ni gbogbo ẹ̀ náà peace náà náà yìí gbìyànjú láti establish. Ẹ̀kẹrin ó ní annahyu ani sukhriya ìmá fira ẹni ṣe yẹ̀yẹ́ watanabuzu bil alqab ìmá sọ̀rọ̀ ẹni ló kọ téèyàn fẹ́ràn àbí ìmá pèèyàn bẹ́ẹ̀. Ẹ̀kẹfà ó ní annahyu عن سوء الظن والتجسس والغيبة
ọlọ́run kọ̀ fún wa máa dábàá bú ká máa ṣe tọpinpin ara ẹni bákan náà ni a máa búra ẹni lẹ́yìn irú àwọn nǹkan yìí fìtínà ni tá a bá ń sọ̀rọ̀ problem statement ẹ̀ rí i pé lóòótọ́ ni ọlọ́run ló máa yẹ ilé tó ti dàrú látara tí ò kẹ́ ẹlòmíì tí wọ́n fẹ́ wí pa obìnrin gba problem statement tí ìrántí sọnù ẹlòmíì ló tún lé ara ẹ̀ ká pẹ̀lú òfófó ẹlòmíì ló sì balẹ̀ tẹlòmíì jẹ́ pẹ̀lú ìmọ̀ jẹrẹ ẹni lẹ́yìn bákan náà nínú ẹ̀ ní haqiqatul iman kí wọ́n ń pè ní imani gan bó la ṣe lè ní imani yẹn níparí ar-raddu ala al-mubtadi' èdè yìí àwọn afáàní yẹn ṣe máa ní rọ́dù bayanu díìnì ló yẹ kẹ́ ẹ pé tó yẹ pé ìmọ̀ ṣe rọ́dù fẹ́ni tí ọ̀ṣẹ̀ fẹ́ ṣàlàyé fún ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú rọ́dù fún àlàyé kan tá a gbìyànjú láti sọ lé nìyẹn nígbà tá à ń sọ problem statement lọ aláwọn èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn àfáà mọ́ àwọn àfáà ti di ẹni tó yẹ pé àwọn èèyàn máa fi ta tẹ́tẹ́ ẹni tó yẹ máa fi ṣe ẹ̀yẹ́ in fact lẹ́ni ìtọ́ ọba fẹ́ káwọn èèyàn mọ̀ kọ́kọ́ wá àfáà kan tó ga kọ́kọ́ ṣá lọ́gbẹ́ wọ́n ní ọgbẹ́ ẹnu ni kọ́ rí lẹ́pa nígbàtí ọba yí lẹ́ẹ̀mejì ọmọ rẹ̀ kan tara ó bọ́ síbẹ̀ báyìí tó wọn fà lọ lọ́jọ́ ayé ni adúgbò fọlọ́wọ́n bá Allah ẹjá wọn ní Kùránì lọ fún ara ọlọ́wọ́n bá Allah ní yá ayyuhalladhina amanu yá ayyuhalladhina amanu ọ̀rọ̀ yìí àwọn mùsùlùmí lọ́lọ́n dájú ẹ̀kọ́ ó lẹ́yìn onígbàgbọ́ òdodo nínú súrà yìí yá ayyuhalladhina amanu bí ọ̀nà márùn lọ́lọ́n ti rìpítì ẹ̀ gbogbo ìgbàkọ̀ kẹsìrẹ́ ọlọ́run ó máa ṣàlàyé òfin tuntun fún wa ni yá ayyuhalladhina amanu khitabu Kùránì pọ̀ gẹ́gẹ́ bá ti sọ kárí kókó sọ wù wá ju ká máa fẹ́ lọ bá ní sáláì máa yà díẹ̀díẹ̀ náà ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin lọ́lọ́run fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ torí pé àwọn kèfèrí ọ̀lẹ́kọ̀ọ́ kan ọlọ́run ní inhum kala'na'ami bal hum adall àwọn eléyìí bí kèfèrí bá ń jalè tí ń mu títí ń búyàn lẹ́yìn tí ń ba tẹlòmíì jẹ́ ẹ̀ ní sèmá nígbà tó gbé ìṣesí rẹ̀ náà nìyẹn in tí ń bẹ lára rẹ̀ títí ń sàwọn nǹkan bú yẹn ó kúkú ju èyí tẹ̀yìn rí yẹn lọ. فيا عجبا لمن أسلم وآمن ثم يتحلى بهذه الشنائع ẹni tó wá dáa tó bọ́ ọlọ́run gbọ́ tó wá ń ṣe nǹkan bú lọ́lọ́ ní káì má jẹ́ṣẹ́ rẹ̀ bàjẹ́ ayyuhalladhina amanu ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi wattaqullaha inna allaha sami'un alim ọlọ́run ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo ẹ má gbáwájú ọlọ́run àtànábì rẹ̀ ọlọ́run ní ẹ̀kọ́ ẹ̀hún torí pé dájúdájú ọlọ́run ọba tí gbọ́rọ̀ ni ọba tó sì mọ ogun tẹ́ǹṣẹ̀ ni ọ̀rọ̀ yìí nìkan ọ̀nà tó ń wà sí òun ni pé ẹ má gbọ́wájú ọlọ́run wọn lọ́rọ̀ yẹn wá ọlọ́run ò dárúkọ mọ̀fúrúlù kan ó tọ̀ lákọ̀ rẹ̀ ni ọwọ́ fílẹ̀ kẹ́ mọ́ tí gbogbo nǹkan bọ̀ la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi ẹ má gbọ́wájú ọlọ́run nígbà tẹ ẹ bá fẹ́ ṣẹ̀sìn ibi táwọn àbá ti mú nìyẹn pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbọ́dọ̀ kọ́kọ́ béèrè ń pa ẹ̀ ìrònú ìbádà ó ní ẹni 31 àwọn kan ń ronú pé a fẹ́ cross over náà bí ọdún tó bá sì bá yẹn lé ayé kéèyàn ṣe ni ẹ̀yin ò ṣe ṣùgbọ́n àwọn èèyàn ẹ̀sìn ni ọlọ́run mọ̀ ẹ́ pósítà tẹ́ ẹ ti rí ń ta tọ́ọ̀tún wọn lọ máa bẹ ọlọ́run náà lọ́wọ́ ń bẹ ṣùgbọ́n náà ràn yín yẹn bí ẹni tó wò pa àti jìnnà sọ́lọ́run jù látàlẹ́ àná tó wá kírun ṣubú yìí ní 10 rákà 10 ẹjọ́ sọ́lọ́run gbà jẹ̀mọ́ ẹ̀yin lẹ dájọ́ ẹ̀ pọ́lọ́run nígbà la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi ọ̀rọ̀ ẹ̀sìn aláwọn kan pẹran síwájú ànábì ní ẹ ti pa ẹran léya ilé ló fàtàwọn màlìkíyà wọ́n wà lórí pé kìí ṣe pé kásìkò òrùn lọ nìkan kódà ẹ tún gbọ́dọ̀ rí máàmù ọpẹran àìjẹ́ bẹ́ẹ̀ èyàn ó jẹ́ tí ń ṣeré bánabi ọ̀bá tí ì ṣe nǹkan wọn gbọ́dọ̀ ṣerú rẹ̀ nínú ẹ̀ náà ni pé bánabi bá ṣe nǹkan lẹ́ẹ̀kan pé ní ìwọ mọ́sọ̀ọ́ di gbogbo ògbà kọ́ ọmọ ilẹ̀ ní pé ṣe gbogbo ògbà ni súnbẹ̀ ni pé kan tánàbí ṣe ẹnìkan wọn náà ṣe la tuqaddimu bayna yadayi llahi wa rasulihi ẹ gbọ́dọ̀ máa ronú kankan pé yóò jẹ́sìn
kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó pè lẹ́sìn tí ó bá ti pè lẹ́sìn àbánábí ó pè lẹ́sìn ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì la tuqaddimu bayna yadayi Allahi wa rasuli nípa ọ̀rọ̀ ilé ayé yín náà tẹ́ ẹ bá fẹ́ ṣe léyìí tọ́lọ́wọ́ bá aláàbá lọ́rọ̀ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ sí àfikẹ́ lọ lè wádìí. àwọn kan mi wà táwọn náà kà pé á dín ní nídìí ẹ̀rí mélòó nù wa ló wádìí ń tà ń ṣe kọlọmba káwọn bàbá wa tá a bá parí Kùránì wọ́n ní a bẹ̀rẹ̀ látòrí Lálàrí Akhdari nínú muqaddima bẹ̀ náà sọ pé kò dáa fún mùsùlùmí kan an yatasaddara wa yaf'ala shay'an hatta ya'lama hukma Allahi fihi kó o tó ṣe ẹni tí o gbọ́dọ̀ mọ ìdájọ́ Ọlọ́run lé lórí eléyìí púpọ̀ nù yàn náà ń cash out lẹ́nìí abẹ́ cash out ṣùgbọ́n ní kálukú kọ̀ tí ẹ̀kọ́ mà bóyá èyí ọ̀nà tó ń gbà káṣà ọ̀tún bóyá tó tọ́ ní àbí ọ̀tọ̀. àǹsọ̀fẹ́ nìkan wọ́n fẹ́ wá béèrè ìbéèrè lọ́wọ́ àfà kí n sọ pé wo ẹ mọ̀jà tí ì lọ béèrè ẹja kókó ṣe é ná tàbá ṣe débà lọ débèrè tá bàbá ní àràmù ní sí àníró kankan gbà ẹja kókó ṣe é tàbá ṣe é tán káṣà wá lọ ìṣesí àwọn mùsùlùmí kọ́ yẹn ẹlòmíràn máa gbé mùsùlùmí àṣùgbọ́n ní ti tòótọ́ ẹ̀ṣẹ̀ mùsùlùmí ní ti tòótọ́ ní ti pàápàá. àwọn sàhábà gbọ́ ilé yìí délẹ́bù pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan táwọn mọ̀ kó nídìí wọ́n kọ́kọ́ lọ wádìí. obìnrin kan láyé ànábì ó fi ọmọ rẹ̀ lọ́kọ nígbà tí ọkọ mẹ́rin lọ́kọ àárẹ̀ kan bá wọn ní gbogbo orun orí lọ́ba tú pọ́ọ́lẹ̀ nínú tóbìnrin tó lè dùn jù ní kó mọ̀ nírun kódà wọn a máa sọ pé irun yìí ń já ẹ wà sí nírun wá sí mi nìyẹn láṣẹ pé àwọn àfáà ní tírà lórí ahkamu sha'r irun obìnrin kí làwọn àdájọ́ ti ń bẹ fún. obìnrin wà lọlẹ̀ bá nábì ó wá ní ànábì ọkọ máa ń kọ̀ǹpléènì ọmọ náà inú rẹ̀ ò dùn ìgbéyàwó ọmọ rẹ̀ ò nírun lórí ìyàwó rẹ̀ ò nírun lórí ànábì afa asílù ṣáàrọ̀ ha ṣé wọ́n nǹkan so márùn rẹ̀ kó tiẹ̀ jọ kó nírun. wọ́n yà wá lẹ́nu lẹ́nu ẹ̀ máa rí mùsùlùmí míì gbogbo oorun ló ti so mọ́mọ́ ẹ̀ lórí irun bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yóò tún fi ti wèrè kún. mo rí ibi tí wọ́n ti ń kórun jọ irun tán import wá irun ẹlẹ́dẹ̀ wà nínú irun tẹ́ ń so mórí nínú àwọn rihla wa àríbi tí wọ́n ti ṣe irun ẹlẹ́dẹ̀ tí wọ́n gan bá rẹ́lẹ́dẹ̀ ò nífẹ̀ẹ́ ó súnmọ́ ẹlòmí ò sì so yún mọ́rí anábì in tó sọ ọmọ èdè ṣé kí n sorun máa lórí anábì ní la'ana Allahu al-wasila wal-mustawsila wan-namisa wal-mutanamisa wal-washima wal-mustawshima wal-mutafallijati al-hasan. ibi dandan ọlọ́run kọ́ máa bá ogun obìnrin tí ń sorun mọ́rí àtẹ̀ntí ń bá so la ilaha illallah àṣẹ pé tọ́ ọ bá tún fẹ́ ṣiṣẹ́ kan ọ̀tún yẹ kó lọ lè wádìí ẹ̀ náà wọ́n kọ́ ló ń sorun mọ́rí ṣùgbọ́n òun báyàn so ìwọ náà tún rògbò olóòjẹ́ pé la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi bẹ́ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ kan kọ́kọ́ lọ wádìí ìdájọ́ Ọlọ́run lórí rẹ̀ sísítà ò lè ṣe physical education bó ni ó ti ṣe lecturer ni wá àwọn tẹ́sì yín ẹ̀ swim nínú omi tani ó jọ́ọ̀jì ó lè ṣe physical education àbí wọ́n wá fún sísítà kan wá fún ní performing art tọ́mọ jó kódà bọ́ bá ṣe lè rèdí tó náà ṣe fún ọ ní mark ọkùnrin sì ní ó jọ́ọ̀jì bá ń ṣàdúrà ọmọ yín tí wá gain admission course ó náà fún performing art ẹ lọ gba admission mi brother kan ò lè ṣe bí ẹ bá tún sàwọn kọ́ọ̀sì kan ọlọ́pàá pé gbogbo yín náà gbọ́dọ̀ jókòó torí education has come to stay gbogbo wa àwọn táwọn ministry lájọ jókòó yìí àwọn kan mẹ́ta gbọ́dọ̀ edit bí wọ́n bá lọ ṣe English tó lọ ṣe Yorùbá ó ṣe kọ́ọ̀sì kan náà ń pè lẹ́sù ó sì gbọ́dọ̀ mọ́ ṣe èṣù aligman nìkan ni ò ṣe èṣù ní kọ́ọ̀sì tí wọ́n. La tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi. gbogbo sákòlè máa ń ṣe in tó bá tọ́lọ̀ ń bá fẹ́ lọ kọ̀kọ́ wò
bákan náà nínú ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ àwọn bá ní ìkànnà àwọn kọ̀rọ̀ kàní la taqaddamu bayna yaday Allahi wa rasuli ẹ má ṣáájú ànábì ẹ má ṣáájú nínú ẹ̀kọ́ tí èèyàn gbọ́dọ̀ lò pẹ̀lú ànábì ni pé bánábì bá ń bọ̀ èèyàn ò ní ṣáájú rẹ̀ má rí wájú rẹ̀ àfa ní àwọn ànábì àwọn àfa ànájogun wọn ẹ̀kọ́ tó bá lè lò pẹ̀lú ànábì àbí kó lò pẹ̀lú àwọn àfa ìjọ kẹrin nìkan àwọn kìíní nínú tó dá àwùjọ rú tó yẹ pé kódà eléyìí nìkan tó níwàásí nínú tó jẹ́ kí fìtínà ọmọ yọ nínú ìjọ yìí mo pa àwọn kan ní òtàtọ́ fílò àlàmà ìdẹ̀tìlì àlàmà àtàálùmù kéèyàn máa pàgùmára àmà tí ó sì tó bẹ́ẹ̀ ẹni wọ́n béèrè lọ́wọ́ àfáà Abdullahi ibn Mubarak àfáà tó ẹgbẹ́ ìgbà tí wọ́n kú nígbà tọ́rọ̀ ìdọ́dọ̀ Harun Rashid ó ní dhahaba nisful ilm ìdajì ìmọ̀ ti lọ àfáà yìí ó wá wà níjókòó àfáà àti ẹ̀kan tó láwọn èèyàn ti mọ̀ bí wọ́n sì ti ń jà àfáà yẹn ò lé yẹn wọ́n gbàdísì lọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ àfáà mi náà nù ọ̀kan tirẹ̀ yẹn kan ṣàlàyé rẹ̀ fún wọn náà ti dàfà rẹ̀ àbí tó bá lọ mú nǹkan àwọn ti dàfà rẹ̀ náà nìyẹn àbí tó bá lọ mú lọ́nà míì tó wá níbi dáhìn náà ti mú ṣùgbọ́n síbẹ̀ kó ń lo tọ́ka ẹ̀sìn yẹn ó lè yọ ń bẹ̀ láíláí. àwọn abéèrè lọ́wọ́ Abdullahi Mubarak kan béèrè níwájú àfà rẹ̀ Sufyan Thawri ó wà lórí ìjókòó pẹ̀lú rẹ̀ ó wá ní laqad nuhina an natakallama amama ulama'ina ó ní èèwọ̀ ló jẹ́ fún wa ká máa sọ̀rọ̀ wájú àwọn àfáà wa ní ìgbà tí Wasil ibn Ata sọnù níwájú Hasan al-Basri ló ti sọnù wọ́n bi Hasan al-Basri ní ìbéèrè kí Hasan al-Basri tó dáhùn bó ti ẹgbẹ́ ìbéèrè yẹn ti wà ń wájú àwọn èèyàn ti ń sọ káàkiri ó ti dọ́dọ̀ Hasan al-Basri kò tí ì mú ìbéèrè jáde ẹnìkan wá rí pé Wasil wà lórí ìjókòó wá béèrè yẹn ẹjọ́ téèyàn bá kú lórí ẹ̀ṣẹ̀ ńláńlá ṣé yóò wà lìjánà àbí yóò wọ̀ náà Hasan Basri wá dákẹ́ kò tí ì fèsì bẹ́ẹ̀ Wasil kan fèsì ní pé fi manzilatin bayna manzilatayn kò ní wọ̀ náà ká wà lìjánà bàbá ṣe sírí sókè ó ní amma hadha faqad i'tazalana eléyè sara wa mọ́ kì í sara wa mọ́ ṣe rọrọ àwọn afá máa ń sẹmọ́yà lára báwọn afá bá wọ́ ọsùn tó máa sọ̀rọ̀ fún ọ náà máa ní wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú afá tó bá ní ọ̀rọ̀ ẹ̀yọ̀ kan lè kó bọ̀ láti ìjọ ni wá sí ìgbà tó ti dá fíríkọ̀ lẹ̀ láláì lọ gba fọ́ọ̀mù ní mínísírì kí ni fíríkọ̀ tó dálẹ̀ Mu'tazila kò gba fọ́ọ̀mù kó dà rẹ́gísítà rẹ̀ ọ̀rọ̀ tútù anábàlzí ló wí fún dábí jọkọ̀ pé ráìtì ẹ̀ mọ̀ fáìn ó jọ tàwọn afá aládìsí bó ti wí fún báyìí fahubbiba ilayya talab ilm al-hadith ọlọ́run sì jọ fẹ́ràn àdìsí bẹ́ẹ̀ súnmọ́ ó dà fáwọn bẹ́ẹ̀ tí gbogbo wa lè ṣe ká má kóòtù ọ̀rọ̀ tútù òun náà kú wí fún Imam Bukhari náà àti sọ bẹ́ẹ̀ yẹn àfà ọlọ́run lè sàánú yín lórí àwọn ọmọ yẹn máa wí dáadáa fún wọn kẹ́nìkan nú yín sì kó àdìsí sahih jọ fahubbiba ilayya nínú ọ̀rọ̀ mẹ́ta tí wọ́n wí pé ó jẹ́ kí Bukhari kó sahih jọ ẹ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn àfáà rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ní pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ pẹ̀lú wọn Al-Imam Shafi'i demonstrate rẹ̀ wọ́n bí ẹnìkan jọ kan wípé ọ̀rọ̀ tẹ́ ń tọkọ àfáà láàfáà yìí tẹ́pẹ́ fàáyín ló ṣe mistake ó ní wàláhì bó ti ń ṣọ́ àfáà látijọ́ yìí tọ́mọ ilé ṣe é ni èmi màá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ dù lórí wọn orí rédíò sì máa ti so ẹni náà ìkú ó ń bẹ láyé lórí àfa rẹ̀ nígbà tí ẹ̀ bá ti wí àfọ́nitọ́ ọmọ kí o tiẹ̀ náà ń bọ̀ lẹ́yìn àìlẹ́kọ̀ọ́ yẹn ti wà délẹ́bù páwọn mi ò jókòó pẹ̀lú àfà torí pàfà free àwọn ọ̀rọ̀ tí ò wúlò àmọ́ sọ tí ó yẹ kó sọ eléyìí lọ́fà tó ṣe pé àwọn àfà àtàwọn bá ti ń kọ́ wa ní àyà yìí wọ́n wà á so mọ̀ pé la tuqaddimu bayna yaday Allahi wa rasulihi. Al-Imam Shafi'i ani nínú àkàkún táwọn ní fún ìmáàmù Málìkì tó jẹ́ kanú àwọn àfáwọn ẹnìkan máa sọ pé ọmọ kéwù ìmáàmù Málìkì ní Ṣáfi'í àfáwọn pọ̀ ṣùgbọ́n wọ́n kéwù púpọ̀ lọ́dọ̀ wọn àfáwọn sì pọ̀ dáadáa bóyá tá a fẹ́ lò wọ́n ti sọ pé mi kẹ́yọ̀ kan lọ́wọ́ dọ̀ ọ̀yàn àfá rẹ̀ náà ni
a ní táwọn bá sí tíra Imam Maliki lòun ni pé àti akhbarana àti haddathana ìgbà kan náà ni èyí tó yẹ pé Imam Bukhari náà wọ́n láwọn náà rí bẹ́ẹ̀ ṣùgbọ́n Imam Muslim ọgbà ẹ̀yẹnjú akhbarana àti haddathana separately. ó ní táwọn bá sí tíra ìdí tí mo fi sọ̀rọ̀ tí mo sọ yìí ó ní pé Imam Maliki kakira fún yàn níbi tí Jalala tí wọ́n dé ìwọ lọ kà tó ọ̀bá tó wá tí màá kà wọ́n ní ọkọ̀kọ́ lọ kéwú lé ná kó tó wá sílé kéwú. bẹ́ẹ̀ ni ìtumọ̀ kéwú lé ni pé Imam Shafi'i ní mo gbé pẹ̀lú Banu Uzail fún 17 years ata'allamu lughatihim kọ́kọ́ lọ kọ́ èdè fún 17 years ná kí n tó wá jáde wá lọ kéwú mi ta ló lè ṣerú sùúrù yẹn ní ìsìn. ẹlòmíì ìgbà tó náà ti di Sọ́láfì tó ti ń kọ́ ló gọ̀ òun náà ti bọ́ sórí Facebook ó ti ń rọ́dà ọlọ́run kó ṣàánú wa fìtínà pọ̀ lórí ilẹ̀ kò Sọ́láfì ò sì lọ àbó lọ ni kódà kò sí kíra rẹ̀ ọlọ́run kó ṣàánú wa. La tuqaddimu bayna yaday Allahi wa rasulihi. ẹ má gbọ́wọ́jú ọlọ́run ẹ má gbọ́wọ́jú ànábì ẹ má rọ́dù ọlọ́run ẹlòmíì rọ́dù ọlọ́run nìsín ẹlòmíì rọ́dù ànábì eléyìí tó bá àánú jẹ́ ẹgbẹ́ ẹdẹ́nu ẹ má kàdísì fún wa ẹlòmíì bàjẹ́ nínú obìnrin ọlọ́mọṣẹ́ àtún gbogbo wa ṣe gẹ́ṣẹ́ nìkan tẹ́ ẹ bá ti fẹ́ sọ̀rọ̀ tó bá ti di pé ẹ má kó ti masinawa sùlátà ọ̀rùbá a ní ká sọ reality ẹ̀yin fẹ́ wọn kó ti Quran alẹ́bí ń pa àwọn èèyàn ẹ wá ń sọ pé kán fẹ́ yàwó méjì bí yóò bá fẹ́ yàwó méjì gan ní ìsìn mẹ́ta kò tí ì ṣe dáadáa tó ẹ wo bíbá mélòó ní ibà ní mélòó níbẹ̀ yẹn wọ́n tún ti ta kíní sẹ́yìn báyìí pé ibẹ̀ yẹn ọgbà wọn máa tún bọ̀ lẹ́yìn obìnrin tó bá ní ká má fẹ́ lómi ilé òní ìsìn ìkànnì. La tuqaddimu bayna yaday Allahi wa rasulihi. ẹnìkan sọ pé ẹnu tí náà ti dùn ó dùn ó torí kó tó bẹ́ẹ̀ ni. akí al-Imam Dr. Ridwan Imam Lekki ọlọ́mọ ṣe dáadáa fún mi. wattaqullaha inna Allaha sami'un alim. ẹ wá rí àyà yìí àti tó tẹ̀lé àwọn àfáà máa ń kó sábàbù nùzúlù rẹ̀ papọ̀ síra wọn ṣùgbọ́n ẹja sọ́pọ̀ mọ́ra wọn. in tó fa tó fi ṣẹlẹ̀ wọ́n ní qadima wafdun min Bani Tamim ala rasulillahi sallallahu alaihi wasallam. àwọn kan wá gba ẹ̀sìn lọ́wọ́ ànábì àwọn adé àwọn sàhábà àwọn sọ pé ta ni kánábì yàn ló lórí lé wọn lórí. أمر عليهم أبو بكر واني أمر عليهم القعقاع ابن المعبد بطنوي دلة وني القعقاع ونقايا لولوري لولوري عمر واوي تيبي رارا الأقرع ونقايا كني هو كافا وأبو بكر لارا واني ما أردت إلا مخالفتي ó sì wá jẹ́ pé kó máa yapa mi ni wọ́n mọ̀ báyìí nínú wọn ní àwọn ìyapa rẹ lọ́rọ̀ wá ó wá wọnú ara wọn ànábì sì ń bẹ lórí ìjókòó sallallahu alaihi wasallam. ibi tó máa ti ká wọn lára báyìí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo inú bí ànábì nítorí tánṣe yẹn ọlọ́run wá sọ àyà kalẹ̀ báfà bá ń sọ̀rọ̀ tó mọ kí ó bá wà ń bẹ̀ tó bá ní different opinion kì í ṣe bẹ̀rẹ̀ ti ń sọ ó dojú ti rẹ̀ ó dojú táwọn àfá ẹ̀ bí wọ́n ń sọ̀rọ̀ anábì ń sọ̀rọ̀ olówó láìdíà we are talking of reality kí ni reality tó yàtọ̀ síta anábì sọ nítorí tán sọ yẹn ọlọ́run bá aláàní pé hey anta àbàtọ́ a'malukum wa antum la ta'shurun. kí iṣẹ́ yín má bàa wá bàjẹ́ a ṣe pé àǹfààní pọ̀ nínú àyà yìí gbogbo ẹni tí ó bá ti di pé ọpọlọ tiẹ̀ ló fẹ́ tì síwájú tànábì àbí ọpọlọ tiẹ̀ ló fẹ́ fi máa establish opinion nígbà tí ànábì ti l'opinion àwọn àfáà àpanupọ̀ pé matamastabana mawqifu nàbí aw qawlu nàbí fi mas'alati la yajuzu li ahadin mukhalafatuha kò tó bẹ́ẹ̀ nìkan ká
kó yapa ọ̀rọ̀ ànábì nígbà tó bá ti hàn pé ní tánàbì sọ ni téèyàn ọba tí mà ìtìdá àwọn afá pín lórí ọ̀rọ̀ yìí ẹlòmíì ni pé kó o tó sẹ́nìtì kọ́kọ́ lọ́mọ wádìí òun là ń sọ lọ tẹ́lẹ̀ àfọwọ́ mi pé ọ̀rọ̀ mi lè wà ó lè mọ́ ti mà bóyá bá dàbá sí wà táàbì lẹ́yìn tó wádìí gbà tó wádìí o sì gbọ́dọ̀ máa ṣe lọ ṣùgbọ́n gbà tó rà ànábì bá ti hàn báwọn gbọ́dọ̀ yá pẹ́ kódà èyí tó fẹ́ dáa jùlọ ni pé wá nǹkan míì ṣe torí tẹ́lẹ̀ bá ti wọnú ọ̀rọ̀ kì í fẹ́ filẹ̀ mọ́ yóò ti máa ṣe lọ yóò wá lé fún ọlọ́run ní tẹ́ ẹ̀ bá jáwọ́ bẹ́ẹ̀ iṣẹ́ yín lè bàjẹ́ o wa antum la tash'urun púpọ̀ náà ẹlòmíì tó ń pe àpèmára súnà lẹ́ni ẹlòmíì iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ ẹ̀yin obìnrin ọdọwọ́ yín bí eré àyín gẹ́gẹ́ bó ṣe rí fáwọn ọkùnrin ìdẹ́yàn ọba tí ì lè ṣe ẹ máa bẹ lóhùn ṣe rọrùn fún yẹn sì máa ṣàdúrà fáwọn ọkọ yín ṣùgbọ́n kẹ́nìkan sọ pé nínú tó ń hẹ́ẹ̀tì jù nínú Qur'an òun náà ni àyà kílẹ̀ pẹ́lẹ̀ kan. مثنى وثلاث ورباع obìnrin mi wàláhì mo wà nílé ẹnìkan bẹ́ẹ̀ yẹjú ẹ ó ní òun lè di kèfèrí nítorí مثنى وثلاث ورباع mo ní ọlọ́run níjẹ́ di kèfèrí ó ní ẹ má bá ń sọ̀sọ́kúsọ ìyẹn náà kó máa lọ torí ọ̀rọ̀ pọ̀ nítorí tó ṣe yẹn ọlọ́run ní iṣẹ́ yín lè bàjẹ́ kẹ́lẹ́bà wà á mọ̀ pé bí yẹn ṣe máa ṣe nǹkan ní ó kó sínú pọ̀ gbọ́dọ̀ challenge opinion ànábì atọ́ ní ìjọ eléyìí níbi jẹ̀sámù tó parí torí àwọn àyà pọ̀ ń bẹ ìta sì fẹ́ sọ́pọ̀ àyà tẹ́lẹ̀ kí jẹ̀sámù rẹ̀ kó fi parí tó gbọ́ aláma ìtàn Hudaybiyah ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí fánábì lófin ìkàngbà ogbó ẹni ẹni tó bá wá látọ̀dọ̀ yín tó lóhùn sí Islam àwọn gbà náà ẹni tó bá ti wá látọ̀dọ̀ tiwa tó wá bá yín ẹ̀ nígbà ànábì ní náà Muhammadu Rasulullah ya Rasulu gómìnà tàbágbà wà níbọ̀ ọjà náà inú ti bí ọmọ rúbi tó wà ọlọ́lẹ̀ bá Abubakar ó ní alasna ala haqqi tó orí òótọ́ kọ́ láwà ní ọ̀rọ̀ ńlá wà láàrin yẹn nǹkan mi ò hàn sí wọ báyìí ṣùgbọ́n èyí tó jù bẹ́ẹ̀ lọ́lọ́lọ́ ń tọ́jú lẹ̀ kí ló tó ṣe sùúrù ṣáà kọ́ láwà ní lórí òótọ́ níbẹ̀ ni òhun máa ń lọ́bọ̀ tí sórí ọ̀nà kọ́lá wọ́n wà ní oníbẹ̀ẹ́ni ó wà ní lima nu'ti ad-daniyyata fi dinina kí ló dé ta wá ń gba ìyẹpẹrẹ bí ẹ̀sìn wa báyìí àfá Abubakar pé inni la ashhadu annahu rasulullah èmi jẹ́rìí pa náà bí ní oko tó wà ìṣe ráìjì ọlẹ́lẹ́ yóò sọ̀pọ̀tì mi ọba kúkú ọlọ́pá náà bí náà ṣe rí àwọn kan pọ̀ gbogbo ẹni tó bá ń pèpè sí ìjọ táwọn èèyàn bá ti dá lóhùn ó láìkìlì kábúrò ẹ̀ mọ́ kọjá rẹ̀ kò sẹ́ni tó dá wàhálà alẹ́ lóhùn nìkan rí àbí tó bá pè yẹn sí tó bá ti léyàn ẹlòmíì wá lè jẹ́ ní tí ó sọ̀pọ̀tì ẹ̀ ń ta gbangba ẹlòmíì ó wà nínú tó bá ti ráwọn yìí ní ọmọ lọ tó bá dá wà yóò kú pẹ̀lú bìtínà ẹni lọ tó dọ́dọ̀ anábì ó wíru gbóló yẹn anábì ní èmi náà jẹ́rìí pa anábì ní mi ṣùgbọ́n mi ò ní yíyapọ̀ ọlọ́run ọba àlá lórí tó ní kí n ṣe onígbà tọ́lọ́wọ́n bá aláwọ̀ sọ ayà yẹn kalẹ̀ ipé iná fatahna laka fatahan mubina ló tó yé òun ẹ̀rú wá bá wọn pé hey òun ti dáràn ó ní fa'amiltu lidhalika a'mala mo wá lọ ṣe iṣẹ́ púpọ̀ pé kí wọ́n yẹ pé mo ti di kèfèrí wájú Ọlọ́run bọ́ bá ti ṣe mistake tètè padà ẹ jẹ́ kí yẹn dúró bẹ́ẹ̀ mí gbọ́ gbọ́dọ̀ tí ráyù kankan síwájú ya ayyuhalladhina amanu لا ترفعوا أصواتكم فوق صوت النبي eléyìí náà súnmọ́lẹ̀ kọ̀kọ́ ẹ má gbóhùn yín kọjá ohùn ànábì ní ti kíákíá tẹ́lẹ̀bí bá wà àwọn sọ̀hábà gbọ́ ilé yìí délẹ́bù pé based on ọ̀rọ̀ àwọn Banu Tamim yẹn náà ni wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nínú àwọn tafasir kan sọ pé Umar àwọn tafsir mi náà sọ pé Abubakar ni tó bá fẹ́ bá nábì sọ̀rọ̀ láti gbà tọ́lọ́ ti sọ pé ẹ má gbóhùn yín sókè jó wọn ànábì lọ yóò máa sọ kẹ́lẹ́kẹ́lẹ́ kò lè wí sókè mọ́ tálábì máa ìstàfàhámà wù pé ìgbọ́ iye sọ̀rọ̀ sókè yóò ṣẹ̀ṣẹ̀ wá wí bánàbí bánikó wí ni ìtumọ̀ ẹ̀ ni pé ó gbọ́dọ̀ kódà bọ́ ọba nìkan ó gbọ́dọ̀ nínú júrà ẹlòmíì gọ̀ nípa ìbáyàn lólé ní ẹjá dúró lórí tànábì náà fúnra rẹ̀ tán bá wà ní mọ́sálásí ànábì àwọn tó wà ní àtọ́tí lọ hajj dáadáa pọ̀ ń bí ariwo yìí àwọn èèyàn mọ̀ pé kò dáa janabu nàbí yuhfadhu hayyan wa mayyita bọ́dẹ̀ bá sì ń bẹ láyé agbọ́dọ̀ ṣọ́ ni ẹ̀tọ́ rẹ̀ ó wà láyé kò sí agbọ́dọ̀ fún bẹ́ẹ̀ bá gbóhùn sókè wájú ànábì agbọ̀dá máa ń perú ẹ̀
tíṣẹ́ rẹ̀ ọ̀bá bàjẹ́ ẹnìkan lẹ́yìn tánàbí kú wọ́n wá sí mọ́sálásí ànábì láyé wọ́n mọ̀ ọwá rí wọn bí méjì ni wọ́n sàn rojọ́ ń pariwo wọ́n mọ̀ rò wá ní ẹlọ́pẹ̀ wọ́n wá ìntọ́ kọ́kọ́ béèrè ní pé mìíràn iná ń túmọ̀ bọ́lá yín ti wá ná ẹ̀gbọ́n kan wà tẹ́ bá rẹ́ nìkan tó gbé bọ́ọ̀lù síbi tí ń gbà kò yẹ kẹ́ ìlú ẹ béèrè ni o sára ìlú kan ni wọ́n mọ̀jẹ̀ dárúkọ ìlú kankan ibo lẹ́yìn ti wá náà ìgbábọ̀ níbi tó ti ń ṣe wá sí ìgbà àmọ́ fi ń relax lọ́dọ̀ tiwa ni ibo lẹ́yìn ti wá wọ́n ní dárúkọ olùgbé tọ́ ìfìlà ti wá ó ní law qultum annakuma min al-Madina la awja'tukuma darba tí èyí bá ṣe pé ẹlẹ́ẹ̀kí sára Madina ni ìbálù Umaru sì ti lu yẹn rí ẹni tó fẹ́ máa wá mutashabihat tó fẹ́ máa fi Kùránì jọra wọn ó ní wọ́n fá orí ẹ̀ ẹlòmíì gọ̀ kò fara balẹ̀ òun rá ìrọ́bù tó wọ́n bá débi kan wá rí pé kátó wà nínú tàbírù Kùránì ẹ má bá a gíò rárá ẹ fá orí rẹ̀ ẹ wá tu ẹgbà sí tẹ bá rí ó ṣẹ̀ṣẹ̀ wá rí pé wọn fún muqaddamu náà ń sọ nígbà tí wọ́n tu ẹgbà sí orí rẹ̀ wá pé wọ́n rí dákùn tó wá kọ́ fẹ́ pa mí dákùn pa mí ṣùgbọ́n báyìí mo ti gbọ́ yé pé ìgbọ́dọ̀ wí nǹkan tọ́lọ̀ ní máa correct àkáwọn ọ̀dọ́ bá ti ń bá wọn sọ̀rọ̀ ọbẹ̀ yẹ̀yà ara tiẹ̀ náà ni Ìmáàmù Málíkì jàlálà tí wọ́n ní pọ̀ yìí pariwo wájú rẹ̀ tán bá jẹ́ téèyàn bá wá ibi tó bá òkú ti wá wọ́n ṣe lẹ́gba kò tẹ̀ bá náà sí ẹ̀ lẹ́gba ńjọ́ kan wọ́n tún padà yí wọn lọ́wọ́ wọn fi kọ́yàn ládìí ìsìn ní ọ̀rọ̀ bùnmí nìyẹn èèyàn gbọ́dọ̀ ṣáwájú ànẹ́bì ọ̀ sì gbọ́dọ̀ ní gbólóhùn tiẹ̀ kó gbélé wọ́n máa ń ka hadithi gbogbo àwọn tafasiri táwọn afá ti sọ Imam Qurtubi láwọn àlàyé kan wọ́n níbi tó nípa dé tó máa ń ka hadithi ànábì sallallahu alayhi wa sallam ó ní yajibu in fact Hamad ibn Abi Salama olófi ọ̀rọ̀ yẹn ti sí lọ́dọ̀ ó ní yajibu an tansatu lahu kama tansatuna lil Qur'an bẹ́ẹ̀ ṣe máa ń dákẹ́ tó máa ń ka Qur'an lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ ṣe gbọ́dọ̀ dákẹ́ tó máa ń ka hadithi lọ́wọ́ torí position rẹ̀ wàlá tajaru lahu bil-qawl ẹ̀ sì gbọ́dọ̀ pariwo nígbà tí wọ́n fẹ́ bá nàbí sọ̀rọ̀ méjèèjì yàtọ̀ síra wọn àkọ́kọ́ tí wà tànàbí bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó gbọ́dọ̀ gbóhùn sókè ju tànàbí lọ ẹ̀kọ́ nìyẹn lè kí ó tànàbí sallallahu alaihi wasallam tó bá ń béèrè àwọn sàhábà gbọ́ yé pé ó fẹ́ kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ìwọ́n ti ẹ̀rọ wá ní pé ẹjọ́ wájú mélòó la lẹ́bi ṣe rọ́ọ̀bù kẹ́límà yìí afáàfẹ́ ṣe ni nínú ẹ̀kọ́ lé kí ó ní pé wọ́n máa ẹ̀kọ́ ìwé gan wọ́n á sọ pé previous knowledge afáàfẹ́ débẹ̀ nípa afáàfẹ́ ní topic mi ni eléyìí a ti yanjú ẹ̀ láti sáni ìdádì afáàsì ní nǹkan rí tó fẹ́ kọ́ yín bẹ́ẹ̀ tánà ìbá fẹ́ wà ibi táwọn sọ ọ́ bá ní ẹ̀kọ́ pẹ̀lú anábìdé tánà ìbá sọ fún wọn pé ìjọ wo lè ní wọ́n dákẹ́ àwọn ní hajjil wada anabi wa ni ayu baladin hadha ìlú olawa wọ́n ní Allahu wa rasuluhu ala anabi ayu yawmin hadha Allahu wa rasuluhu a'lam anabi bẹ̀rẹ̀ gbogbo ẹ̀tàn àwọn ni anabi wa sọ fún ọ pé inna dima'akum haramun alaykum ka hurmati baladikum hadha fi yawmikum hadha fi shahrikum hadha wa fi yawmikum hadha anabi pé jọ́ la wà yìí wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ ìlú wo la wà yìí wọ́n dákẹ́ wọn sọ̀rọ̀ oṣù wo la wà yìí wọ́n lè sọ̀rọ̀ wọ́n sì máa torí tànàbí bá sọ lóko mi kò lè jókòó tí ń jẹ́ mọ̀ láíláí ẹnìkan wà anábì ní àdísì sàlú ní fáwọn tọ́bà mọ̀ anábì ní ẹ máa bèèrè gbogbo nǹkan ẹnìkan wà gbá ènílò wọn mọ̀ bá anábì lànábì ọwọ́ bọ́ta ó lánàbì man abi tán bàbá mi anábì ní àbú kàkàtà anábì wá sọ bàbá rẹ̀ lórí bí mẹ́wàá nígbà tó padà wọlé ìyá rẹ̀ wá sọ pé sórí pé adójú ti ní ọmọ nìwọ̀ yìí ṣòro pé tánàbì bá sọ pé bàbá ẹ̀kọ́ ló bí ọ̀rọ̀ pé wọ́n ló gbàgbọ́ mọ́ ni ó ti dọ́ máa lè ó fẹ́ dójú ti mí ni ẹ̀ ìmí wà tánàbí bá béèrè tánàbí bá ilé sọ ẹni nǹkan mi bẹ́ẹ̀ ni ó rí anábì sọ fẹ́ nìkan pé mọ́nà ń tà adhakarun anta am untha bó ṣe wọ́n bó lọ ti ṣe tọ́ọ̀bá ilé dákẹ́ tánàbí bá ní untha ni ó sì di untha bẹ́ẹ̀ náà
torí pé ọ̀rọ̀ sọ́kùnrin ní àbóbìnrin ó kọ́kọ́ wò pé ó dàgbà náà bẹ́ẹ̀ kí n sọ̀rọ̀ ni o anabi zakar anabi ahanta zakar bí táwọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú anabi dé ni ó jọ bí ẹ̀rín but wallahi òun ló já aráyé gbé ẹnìkan anabi sọ fún pé máa lọ́wọ́ ọ̀tún máa fi jẹun ó ní ó ní rárá òun ò lè gbé anabi ló ní lè gbé kò sí lè gbé ọwọ́ ẹ̀ mọ́ òun ló gbọ́lé nìyẹn o nípa ti súnà ó yá lọ síwájú. ولا تجهروا إن الذين يغضون أصواتهم. kó lè mọ̀ pé torí pé wọ́n nìkan kọ́ ọ̀dà ká mà tó bá ti ń káyà Kùránì à ń ṣe program kan lórí rédíò Quran Hour every Wednesday of course yìí ní lórí rédíò wọ́n á ń ṣàlàyé fáwọn èèyàn pé ẹni tọ́lọ̀ ni ó gbọ́ Kùránì yé ó gbọ́dọ̀ kọ́kọ́ ẹni tó fẹ́ ronú sí Kùránì gbọ́dọ̀ kọ́kọ́ lè kà á ná kó sì gbọ́ túmọ̀ ẹ̀yìn ẹni tí ò bá gbọ́ túmọ̀ kan yé bóun ni ó ṣe máa ronú sí àwọn ará nìkan tí wọ́n ń sunkún ní kí ní sunkún mọ́ ní pé ẹkú mo kà rí pé kí n máa sunkún náà ni àyàn òbí pé bóun ló ti jẹ́ a gbọ́dọ̀ mọ̀ túmọ̀ Kùránì ṣùgbọ́n ká máa mọ̀ pàwọ́ lọ́lọ́wọ́n bá aláǹbáwí kì í ṣe páwọn ẹlòmíì tọ́lọ́n bá ti kojú ọ̀rọ̀ ó fi ká tẹ̀lé ní kì í ṣe páwọn tó wà ń bẹ́ẹ̀ nìkan eléyìí ni problem tọ́pọ̀lọpọ̀ wá ní ìsìn tọ́lọ́n bá ti ló ń pa àwọn ọjọ́ kan rẹ̀ ara àwọn ọjọ́ Samuda ni àwọn Áàdì ni ìyẹn ó gbà pé pẹ̀lú mẹ́wàá táwọn yẹn ṣe àwa ṣe jù bẹ́ẹ̀ lọ eléyìí ló fa Thabit ibn Qais ibn Shimas nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ ohun tí ẹ máa ń láòdù lọ́dọ̀ ànábì Thabit ibn Qais òun ó wá sákùn jòkó ànábì lọ́lọ́ banújẹ́ òun kọ́ lọ́lọ́n torí ẹ̀ sọ̀kalẹ̀ bó ti ẹ pé Imam Qurtubi Baghawi àwọn dárúkọ dìmí táyà ní sọ̀kalẹ̀ ṣùgbọ́n fáǹfààní ó sọ̀kalẹ̀ nítorí ìdí kan kọ́ lọ́kàn wá bí èṣe tí ó wà ń bẹ̀ Thabit bá lọ́nu lélẹ́ lọ́n sunkún pé hé iṣẹ́ tó ń ti bàjẹ́ ọ̀wájú kó ànábì ma ànábì wá wò pé ààrẹ nìyí ibo lọ́wọ́ wà fáà náà ọgbọ́dọ̀ mọ́ ọwọ́ mọ́ kí ó rẹ̀ àwọn sálàfù wọn níyẹn dáadáa Abdullahi Mubarak Abu Hanifa Imam Malik wa ma aktharuhum kódà ń tò sí wọn bíbá ẹ́ nígbà tó wá dé ànábì wá ní ẹ lọ pé wá nígbà tán dọ́dọ̀ rẹ̀ abẹ́nìkan ló ní ana a'lamu laka ilmahu bó ṣe wá nìyẹn màá wá ìmọ̀ rẹ̀ fún ọ ìlọ wádìí ẹ̀wà nígbà tó dọ́dọ̀ ẹ̀ ó wá ní ànábì ń wọ̀ ó ní mọ̀ pé ànábì ti lẹ̀hún ni ànábì ti sọ bí tó wọ́n parí sí òun lòun ohun láòdù lọ́dọ̀ ànábì ga gbogbo iná sì lẹ́mà ẹni ohun ẹ̀ sì láòdù tòótọ́ ọlọ́run dẹ́lòmí ládàmọ́ bẹ́ẹ̀ tí wọ́n gbà tí wọ́n lọ sọ fún ànábì ni ẹ lọ sọ fún huwa min ahlil khairi wa min ahlil janna huwa laysa minhum kéésàrà àwọn tọ́lọ̀ ń sọ yẹn òun ẹni tí ó wà janna ni àǹfààní tó wà ń bẹ̀ ni pé mọ́ máa wò ó pé èmi kọ́ náà torí àyà yìí kọ́ torí èmi kọ́ náà mi sọ kalẹ̀ téèyàn bá ti gbọ́ di ìta ànábì kọ́ máa tẹ̀lé. sallallahu alaihi wasallam. Next verse. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون. ẹ̀kọ́ pẹ̀lú ànábì wọ́n ní àwọn ọ̀bdù kan àwọn Banu Tamimi náà ni wọ́n dé nígbà tán dé wọ́n lánàbì ńkọ́ wọ́n lánàbì rẹ̀ ju nínú òṣèṣì ànábì ni pé kèé kúrò níta tí wọ́n máa dáhùn yàn lónìí ṣùgbọ́n skórẹ́sì ẹ̀ ànábì ní ìdíyẹn tó gbọ́dọ̀ fún tánàbí bá wá wọlé àwọn àmì ọ̀wá gbọ́n ìṣe ìlú wa ní èèwọ̀ ìlú bòmíì bó ṣe dé náà ànábì gan ló wọlé ẹ bá wá pé wọ́n ní ìgbé ànábì ń táìmì lọ́wọ́n bá lọ sẹ́nu ọ̀nà wọ́n bá pín àwọn káàkiri àwọn míì ní 17 ni wọ́n àmì ní 50 ni wọ́n ṣùgbọ́n iṣẹ́ tó ń ṣe ló bá wà báyìí náà bá lọ sẹ́nu ọ̀nà náà bẹ̀rẹ̀ sí kígbe Muhammadu inna madhana zainun wa dhammana shaynun tá a bá ń ròyìn yàn ẹ̀yìn ní fún tá a bá bá ti yàn jẹ́ gbogbo ayé náà ti máa ròyìn ẹ̀kọ́kọ̀ dá wọ́n bẹ̀rẹ̀ sí pé Muhammadu ukhruj ilayna jáde wá bá wa àwọn ata jẹ́gẹ́ bí àlejò ẹlòmínà máa wọ wọ́n máa rẹ́rìn pé àwọn bíbí yẹn gan tòótọ́ ṣùgbọ́n kó o lè ṣe tẹ̀fìrìlù rẹ̀ la fẹ́ sọ nísìn nígbà tiẹ̀
of course in tí wọ́n ṣe yẹn ìwà àgọ́ ni ọlọ́run sì bá wọn wípé ha ọ̀pọ̀lọpọ̀ wọn wà nílàákàyè àwọn àfáà náà wà nílẹ̀ yìí hujja ọlọ́run pọ̀ lórí àwọn èèyàn tẹ́tí ó gbọ́ ilé gẹ́gẹ́ bó ṣe ń gbọ́ yòókù náà hujja àkọ́kọ́ onípọ́lọ̀ ń sọ tíra àwọn òjíṣẹ́ ọ̀ràn wọn sí wa ẹ̀kejì òun náà ni kó sọ tíra kalẹ̀ ẹ̀kẹta làwọn àmì ẹ̀kẹrin ní làákàyè wa àṣepín tọ́lọ̀ ń fẹ́ kó dájọ́ fáwọn àyẹn gánbẹ̀ kìí ṣe náà sùn aktharuhum kí ni o òun ló bọ̀dọ̀ wí kìyàsí gan nínú bí tá a ti máa ń mẹ́rin ṣẹ̀ríà rẹ̀ of course nígbà tá a bá rẹ̀ rí náà sùn ni o ìyẹn ni pé àdámọ́yè yìí ó sì mọ̀ pé ní yóò tọ́ ṣùgbọ́n bá tí wọ́n wá ṣe bẹ́ẹ̀ ọlọ́nkan alẹ́kọ̀ọ́ bóò ni wọ́n ti ń ṣe ń tiẹ̀ àwọn ò tí ì dé level àwọn ẹlòmíì sùn wọ́n gbọ́ ń gbìyànjú ṣùgbọ́n báyìí yẹn ṣe fún tó in tó máa ń wù wá òun ni pé mọ̀mọ́ kọ́ọ̀lù anyhow bá a ṣe wà ń bí ìsìn ọlọ́run máa ń yẹ àwọn ẹjọ́ gba nọ́mbà àbá tó jókòó yìí in tó dáa jùlọ òun ni pé o máa text àwọn àfá kó wò nígbà tó bá rọ̀ lọ́rùn tó o bá ń pè é ó lè jẹ́ pé masala kan ní ń kà mo bá àwọn kan sùn mọ́júmọ́ èmi máa ń rò pé èmi nìkan ni láì ṣe ti èmi ò ní sọ tèmi ò ti dé àwọn náà mo fẹ́ sọ láì set alarm of course ní sọ táìmù náà torí pé mo jí síwájú ẹni kálukú sì ń jí táìmù tó gbé bẹ́ẹ̀ tí ń ṣe ń lẹ́yìn rè káwọn èèyàn sùn lágo mọ́kànlá ká sì máa jí lágo tó fẹ́ sọ yẹn ọwọ́ ají bẹ́ẹ̀ àwọn sì ń kékeré dílẹ̀ fi mọ́kò tó wá sóorun míì wọ́n á ń wọlé eléyìí náà tó katíà eléyìí katíà bí ní kálukú èmi àti iṣẹ́ tàbí mo sọ̀rọ̀ kan ní ìsìn wọ́n ní gbà mí lágo kan dílẹ̀ mọ́ ẹ̀yin mo lè sọ ti yín báyìí orúkọ òun ní sùn mọ́ tí ilẹ̀ bá sì tuntun mọ́ èyí ń sùn táìmù yẹn torí gbà tí fìtí náà ó dé nìyẹn eléyìí ó gbé tiẹ̀ wá báásù téèyàn fẹ́ ṣe tó fẹ́ fi tó ayé ṣe gangan òru yẹn ló fẹ́ ṣe ẹlòmíì tó wà ń pèèyàn lóru ó ti mọ táìmù tẹ́ mọ́ ń jí àdáwà fẹ́ pé Dr. Habibullah ẹ bá ti pé 3 o'clock live ẹ mọ̀ báwọn sọ̀rọ̀ lónìí àgọ̀ ni ẹ́ of course ó lè máa wò pé tó lè pè mí táìmù yìí nídìí ẹlòmíì rẹ̀ pé mo kàn ní kí náà ni pé Ọlọ́run san yín lẹ́san aago 3 òru aago 2 èyí tó wá fún ní jù tó gbọ́n ti fún ẹ nọ́mbà owó fà lọ́lé wọ́n nígbà tó wọ́n ń rẹ̀sì lọ́wọ́. la ṣugla la nu'asa. la ṣugla la yu'asa. kò má nì mo rò pé ó lè gbé málàlà bali nkánà sọfá òhun jìkálà ẹni tó yẹ kó mọ̀ gan ni ò mọ́ láàrin wọn so àwọn yòókù ó máa dàrú nígbàtí afá ń sọ pé gbà tí èèyàn máa ń lọ lè bá fa ní bẹ́ẹ̀lì nǹkan sọ̀fà òṣìṣẹ́là nígbà tó bá wà láṣúgìlà látàbà wà lánù àṣàlá màlálàbàlì nǹkan sọ̀fà òṣìṣẹ́là nígbà tó pọ̀lọ̀ ẹ̀ bá jí afá àlè ti ṣe wàhálà ẹlòmíràn rẹ̀ pé ṣubú yẹn wọn àlè tí ní business náà jẹ́ ń lọ bá wọn ṣòro rú tiẹ̀ ó ní tó fi ṣe afá àwọn àti ìbánisọ̀gbọ̀n lè tún náà ṣírí Professor Láró ókè mo lè tú mo ṣáà lè sọ ó ní táìmù tó ẹgbẹ́ bá pè wọ́n lè gbé wọ́n sì nípa fún ṣùgbọ́n táìmù tó bá pè wọ́n ẹ̀ mọ̀ sọ̀rọ̀ lọ ní fẹ́ni tó bá jẹ́ tọ́líbẹ̀ ilmi of course jẹ́ ń sọ fúnra wọn ìmẹ̀ tí kì í fi ṣàpèjú àfáà bíbù náà ní kí n máa sọ ó bá pa àwọn alágo 2 òru wọn gbé ẹ sì sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n ọwọ́ tó bá lọ wá gbọ́ ọgbà change ẹ̀ bọ̀ ń bẹ̀ tó bá text àfáà ó lè jẹ́ pé mọ́sálà kan ní kà lọ́wọ́ ló fẹ́ yé kò yẹ yín o ẹni tó bá ńlá dùn ta ńlá yìí ni ó mọ̀ túmẹ̀ o wallahi o lè máa ka péjì 10 tí ò ní tí ìrí sopọ̀ mi ò mọ̀ o ṣùgbọ́n wọn bá àbáyọ ọmọ ìgbà tó bẹ́ yí báyẹ̀ nìkan gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ọpọlọ ó change lọ síbẹ̀ ni kò sí ọba ti gbé báyìí ọmọ lé 10 tó ti ń kábọ̀ tẹ́lẹ̀ ni tẹ́kìsì rẹ̀ ó wá ní pé ṣáyọ̀ǹda kó kọ́ọ̀lù ìgbà wo ni kó kọ́ọ̀lù yóò wà fún time wọ́n náà ń sùn lọ́wọ́ ni ó ìsáàsù bá wò pé ta ní pé là ń bá gbé wọ́n lè sùn ni wọ́n á ní pé kí n pè bóyá máa gbé o. ó jọ bí ẹ̀fẹ̀ báwọn èèyàn ṣe ń bá wọn lò ní kódà tí bá ṣàwọn àfáà yìí àwọn atásúnmọ́ mi ni pé usaz ẹ má máa gba invitation fún lecture lórí kọ́ọ̀lù mọ́
ẹlòmí ò tẹ́kìsì yẹn ní tí wò yóò dẹ̀ ti lọlẹ̀ pósítà yóò ti lẹ̀ pósítà ẹnìkan máa sọ pé wọ́n lẹ́ ń bọ̀ síbi ibo èmi ò gbọ́ mọ̀ ń páàkì níjẹ̀ ìta báyìí níbi tí wọ́n ti fún mi lẹ́kṣọ́ ẹnìkan sì ń pè mí lóru pé à ń retí gbẹ̀wọ́n lẹ́mi gan bó ṣe èyàn ò lè pín náà èyàn gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn àfà ìlẹ́kọ̀ọ́ yẹn ló da yẹ́rú lẹ́ni olóòjẹ́ pé iná lẹ́dí ìrìnàdọ́nà الحجرات أكثرهم لا يعقلون ó dájẹ́ ń káyà àtàkùnkádà àwọn àfà ọgbẹ́ náà lẹ́tí sọ̀rọ̀ يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على فعلتم نادمين. Àyá tá a kọ yìí Ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo tí fásik ìtumọ̀ mẹ́ta làwọn afáàfin túmọ̀ fásik. Fásik ni kadhab àwọn kan sọ pé alladhi la yastahi ẹlẹ́gẹ̀dá ni pé almudhiru bilfisqi walmaasiya wadhunub ẹni tí ìmọ̀ parọ́ lákọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tí è tijú lẹ́kejì ẹ̀kẹta lẹ́ni tí máa ń fẹsẹ̀ hàn tí è pamọ́ tó bá gbé ìròyìn kan khabaru dhu sha'ni tó wá gbé báyìí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ fatabayyanu ẹlọ́lẹ̀ wádìí rẹ̀ dáadáa an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin. tọ́bá ti gbérò ìwọ́n báyìí ẹlọ́lẹ̀ wádìí kẹ́wọ́n bá kóbá kẹ́wọ́n bá jàǹbá kẹ́wọ́n bá fìyà jẹ lòmíì látara ìkòmọ̀ tẹ́ bá wá ṣe bẹ́ẹ̀ ìntẹ́ ṣe yẹn sọ ìrúrọ̀ ni ẹ padà wá máa blame ara yín ìgbẹ̀yìn ilẹ̀ ṣerú nǹkan báyìí látara ìkówádìí masala ni mo ti sọ fún sheikh wa ìpè tọ́pìkì gan ẹ mọ̀ gbọ́ wọn kan táwọn àtàyè kábàrù ṣì ń kọ̀ ṣẹgbọ́rọ̀ rí àwọn tó mọ̀ ni irú bí dáa ti máa yanjú kábàrù síkọ̀ rí ṣùgbọ́n kábàrù tí mo pè lẹ́ẹ̀kan kí lè gbọ́ná àbí kí èèyàn yanjú rẹ̀ ṣùgbọ́n nítorí ẹ̀kẹ̀jẹ̀ ń sọ ọ̀rọ̀ yìí wọ́n pẹ̀ kan ní Al-Walid ibn Uqba ó lànàbì ránṣẹ́ igbe lọ gba zaka wá lọ́wọ́ àwọn Banu Mustaliq zaka yẹn gẹ́gẹ́ bá nàbì ti máa ń rán yẹn ni ṣùgbọ́n ohun tiẹ̀ bá ṣe dé wallahi àyà yìí ní gangan bóyá wọ́n ní gálòmí ìjú ó tó tún ilé ayé wa ṣe gan ó júwe lẹ́bù tá a jẹ́ tí mánì ó dẹ̀ ṣẹ́kù lára wa ẹlòmí ọ̀lẹ ni ẹlòmí ìkà ni mùsùlùmí sì ni ó jẹ ẹlòmí òjò ni ṣùgbọ́n mùsùlùmí náà ni ó jẹ ìfẹ́ ẹlòmí ó sì wà ju ìfẹ́ ẹ̀yin mùsùlùmí lọ lọ́kàn mùsùlùmí mi mùsùlùmí sì ó sì jẹ́ ẹbí títí èyí tẹ́ ẹ mọ̀ náà yóò máa fẹ́ràn ẹlòmí jù yín lọ Al-Walid bó ṣe rí àwọn Banu Mustaliq bá jáde láti wẹ́kọ̀mù rẹ̀ pé rọ̀súlì láàyè níbọ̀ yìí òjíṣẹ́ ànábì òjíṣẹ́ ọlọ́run náà bá jáde ṣùgbọ́n bá ti jáde yìí òun wá rántí pé àwọn fámìlì tóun àti fámìlì àwọn ẹni òun gbọ́dọ̀ lọ́sẹ̀ wọn báwọn lábàásì ti máa ń ṣe tẹ́lẹ̀ nù ìjà ń bẹ láàrin wọn tẹ́lẹ̀ o ọlọ́run ló máa ń tó ṣe fún mi báyìí má jẹ́ ń sọ mìíràn ló bá padà sílé ibi tó wá lágbára dé téèyàn mọ̀ pé òjò lágbára kódé yẹn mọ̀ gbọ́dọ̀ máa wáṣọ nípa rẹ̀ kò sí tí ò lè kọ́ọ̀sì fún yàn nítorí òjò ó sì fẹ́ kára mi pa ogun oníṣẹ́ rẹ̀ ó délé wọn lánàá bí wọ́n sì di kèfèrí wọn kírun wọn ó dà wọn láwọn ni wọ́n ń zàká ní ìjọ ẹgbẹ́ àti wádìí wọn ni méjìlá nítorí òjò ìbẹ̀rù tiẹ̀ ìfẹ́ ara tiẹ̀ ó dé òun pé kánábì di pẹ̀lú wọn bánábì ti gbọ́ ìwé sáà ti di kèfèrí báyìí àwọn tẹ̀fsírì pọ̀ lóríṣiríṣi àwọn míì láwọn náírà yàn wá ìpọ́n gbọ́ pé ànábì ti ń bẹ̀rẹ̀ láti wá bá wọn jà àwọn míì ó gbọ́ rárá ànábì ní hùn kí Khalid dá lọ wádìí
ọ̀nà tó wù kó jẹ́ ànábì rán Khalid lọ Khalid ó dán ó ráwọn èèyàn pé ká lọ wò wọ́n ó lọ lálẹ́ àmì kan ni wọ́n sọ pé ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ lásìkò mọ́gìrìbì ìṣá ẹ̀ná débẹ̀ wọ́n láàmì tẹ́ bá fẹ́ bálù kẹjà tẹ́ fẹ́ mọ̀ bóyá mùsùlùmí ni wọ́n ẹ wò tán bá ti ń pèrún lu yẹn àǹfààní mọ̀ pọ̀ ń bẹ àyà yìí ìpèrún lè la gbogbo òlu tó wà gbogbo èèyàn tó wà ń lu kan kódà bí kèfèrí bá pọ̀ ń bẹ bẹ́ẹ̀ ṣe wà ń lu yẹn mùsùlùmí ni wọ́n ìpèrún ọ̀nà ń pèrún wọ́n tún wá rí wọn tí wọ́n ń kírun wọ́n ṣe ṣe yẹn òun náà sọ pé ìlú táwọn bá ti kí ń pèrún ẹ mọ́ lọ gbé bẹ́ẹ̀ àmì pẹ́ tọ́ síbi inú Ọlọ́run yẹn ẹ máa wò ń sìn ní ṣubú ẹ ń gbọ́n bí gbogbo àwọn tí wọ́n ń japá ẹ wá sí kàtìyìn náà tún ni sọtéyàn ọba farabalẹ̀ mo sọ fáwọn tó súnmọ́ wa pé ìbẹ̀rù lórí generation tó máa tẹ̀lé tí àbáwọn tí ó tẹ̀lé ní wàhálà ẹnìkan ní imam kìí ṣàwọn yẹn orí títà wọn gan ní ti ń bẹ̀rẹ̀ pé 3 kìlómítà 4 kìlómítà 5 kìlómítà làwọn wá mọ́sálásí lọ́nsìn àwọn ò tí ẹ̀rí jẹ́ máa kí mọ́ nígbà tí Khalid ó débẹ̀ bá àwọn tán kí wọn lọ wípé ànábì ní ẹni tó ṣe ò dáa inú ti bí àwọn èèyàn wọ́n ti pè ní kèfèrí ànábì ní kìí ṣe kèfèrí kọ́dà mùsùlùmí ni tàná sọ pé kò ṣe kèfèrí yẹn Walid ibn Uqba ìyẹn mi gba lérò jónú mùsùlùmí ó láfi ní gbogbo ń tẹ́rí tí ń ṣẹlẹ̀ yẹn ẹ máa wádìí ẹ̀ ọ̀gá o àfa àṣẹ ọ̀gá ẹ̀rẹ̀ jẹ́ ń wí gbogbo tẹ bá ríyàn tó ń rọ́dún èèyàn tó ń takò tó ṣàdúró lé lórí kìí ṣe gbogbo ẹ̀ lọ́rọ̀ ẹ̀sìn ń fa o mo ti wà lẹ́yìn nìkan ó gbé mi òun ń lo mọ́tò tiẹ̀ ó sì tún nítorí pé ó hate àwọn kan ọ̀hán ni ìgbà táwọn náà ti ń lo mọ́tò ńláńlá sí wọ́n tó kán mọ́ kàákú mọ́ next month tó máa tẹ̀lé báwo gbé rọ́dù jáde fún ni mo wá ń sọ fún ẹ pé mọ́tò tẹ́ni ẹ ṣẹ̀ṣẹ̀ rà ló torí ẹ̀ rọ́dù ẹ̀ nítorí mọ́tò àwọn èèyàn rọ́dù yàn nítorí ilé àwọn èèyàn rọ́dù yàn nítorí gbólọ́mọlé kí àwọn èèyàn rọ́dù yàn ṣùgbọ́n ẹ̀ ní mọ̀lẹ́ ni ẹ̀yọ́ wa máa wò pé kí ló burú ọ̀rọ̀ ẹ̀sìn nínú rọ́dù wa nú ẹ̀sìn eléyìí ní nǹkan tó ń dààmú táwọn èèyàn mọ̀ Sheikh Abdul Muhsin Abbad wọ́n ní ẹ lọ gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí tí ò bá ti sówó ń bẹ̀ tí ò sí ipò ń bẹ̀ tí ò sóbìnrin ẹ mọ̀ pé yóò tètè yanjú tí ò sí kíni owó sọkẹ́ dáná ẹ wá wo gbogbo èyí tí ń dààmú wa kí ní fà owó ní àkọ́kọ́ nìyẹn èkejì ló bí ẹnìkan tí ń lé sísítà kan brọ́dà tó wá fẹ́ ẹnìyẹn wá lọ gbá máìkì mú ṣe ìnàlá ń tẹ̀lé lára ní kíni wọn mọ̀ nígbà tó fẹ́ fẹ́ àǹtí ẹ̀ zinana jọ ṣe irọ́ sí ni torí pé òun ti ní kẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ àkọ́kọ́ nìyẹn gbogbo àwọn èyí tí mo sọ pé kọ́bọ̀rù fi kọ́ ni ṣé yẹn lè gbọ́ ọ̀rọ̀ yẹn gan àwọn Muhammed àwọn lọ́ọ̀yà sí wa ń bíbà láláì ṣe pé ó jẹ́ ẹni dáadáa ṣé aslu fil insan ṣé adlo ni àbí fisco ni gbogbo eléyìí nìkan tá a máa ń yẹjú ń bẹ̀ ṣùgbọ́n torí ẹni tí ó padà nídìí láti mà ó ní pé ní sókí tá à ní wọnú tíà ó ní pé ìpìlẹ̀ èèyàn Ọlọ́run dá wa dáadáa àwọn àfáàjìyàn lé lórí o kódà gbogbo àwọn púpọ̀ àwọn màlìkí àwọn àfẹ́ gbà pé èèyàn ní àdáàlà láti ilẹ̀ àfàwọn díẹ̀ nù wọ́n sì fi rinlẹ̀ ń dúró lé lórí pé ìta súnmọ́jù ní ká máa yapọ̀ Ọlọ́run ṣùgbọ́n nípìlẹ̀ rárá ẹni tá a máa ń bá lò èèyàn ó bá lò gẹ́gẹ́ bí ó bá ti hàn sí yẹn ni àkọ́kọ́ ọ̀rọ̀ ni pé ìbẹ́nilò tí ẹ máa bẹ́ẹ̀ ra chinchin ṣọ́ọ̀bù mùsùlùmí tó wọ ìjáàbù ọ̀ níní ẹjọ́ kí n tó sálámà sí mo fẹ́ bèèrè àìnà Allah ó sálámà ọ̀rọ̀ ẹjọ́ ó máa lọ ṣùgbọ́n tí nǹkan kan bá ti wá dà yín pọ̀ muamala àti ti ama àti muamala àti ti khassa ẹfẹ́jọ tajà ó fẹ́ fẹ́yàwó ó fẹ́ kéwú lọ́dọ̀ rẹ̀ àbí wọ́n gan fẹ́ lọ lè kéwú lọ́dọ̀ rẹ̀ nǹkan kan tí dà yín pọ̀ nìyẹn ìpìlẹ̀ ìntìhánì nìyẹn ìyẹn wá lè wádìí ìwádìí yẹn ni ó wàá júwe pé ṣé kò bá a ṣe àbí kò má bá a ṣe ṣùgbọ́n tí mùsùlùmí bá ti wá sọ̀rọ̀ fún yàn ṣé yẹn gbọ́dọ̀ gbà àbí yẹn gbọ́dọ̀ má gbà á ọ̀rọ̀ títí ẹ̀sìn náà tún nìyẹn gbogbo àsìkò kéékèèké yóò ṣe yanjú ẹ̀ tán èyí tó dáa ní pé ẹ̀dá bá ti mọ̀ léyàn dáadáa èèyàn gba ìpìlẹ̀ nìyẹn
ṣùgbọ́n ṣé yẹn lè wádìí ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ yẹn dáadáa náà of course yẹn lè wádìí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kí là ń kọ́ ilalul hadith sí kí là ń kọ́ nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ sí. ibo láti lè gbọ́rọ̀ yẹn láláì wádìí lẹ́nu àwọn àfà wọ́n ní tẹ́yìn bá sọ pé òun ló ní nǹkan tí ò claim right ẹlòmíì ìdíà tí ò bá ti kọjá ẹnu àlà tó bá gbọ́rọ̀ wá fún àá sì gbà àyàfi tó bá ti claim right ẹlòmíì ẹ̀kejì tó bá sọ pé rárá nǹkan ò rí bẹ́ẹ̀ wọ́n parọ́ mọ́ onírárá kò rí bẹ́ẹ̀ àbẹ́yàn wọ́n níta ló ṣe nǹkan ó bá lóun ló ń ṣe ó kílèmù kankan lórí ààrẹ irú ẹni bẹ́ẹ̀ náà gbọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n ló bá ti yàtọ̀ sí yẹn a lè wádìí ẹ wá rí àǹfààní àyà yìí ẹ dákun tẹ́ ẹ bá gbọ́rọ̀ ẹlòmíì ẹ máa wádìí púpọ̀ nu ilé ló ti dàrú lẹ́nìí èyí tó jọ máa ń tálẹ̀ aṣọ nìyẹn látara àìmọ́mọ́ wádìí ìròyìn ẹnìkan ló lọ sọ fún ọkọ sísítà kan lé nínú àwọn kan tá a yanjú bí ìjẹ ni a tó dé nìyẹn ó ní wàláì tàláì òun rí tóun àti brọ́dà kan dì mọ́ra wọn brọ́dà yẹn kò lè gbé mọ́ra mọ́ lòun délé kò béèrè lọ́wọ́ ìyàwó ó sọ ọ́ ní 40 ṣùgbọ́n ìgbà tí wọ́n béèrè bó ti ẹ̀ pé yẹn náà máa ń discourage ẹ̀ ń ta owó brọ́dà yẹn là sí etí ẹ̀ ni kọ́dà ṣe kàbí mo fẹ́ mọ́ wá tán tó lọ́lọ́pàá dá sí ṣùgbọ́n gbàtà débẹ̀ mo ti fẹ́ dó fẹ́ fi ráńdì ẹ̀ náà ni àní ẹ̀ máa wádìí tó bá gbé báyìí ni sísítà náà ní tó tún wájú gbá pé òun dì mọ́ òun dẹ̀ tún máa dì mọ́ láíláí ni ṣùgbọ́n ẹni ta ló dì mọ́ ó rábúrò rẹ̀ tí ń bọ̀ ó sì dì mọ́ ìjàkùn fásikùn alákọ̀ọ́kọ́ yẹn ò parọ́ ẹ̀kejì náà sì ṣèké ṣùgbọ́n àbúrò rẹ̀ ló dì mọ́ ọkùnrin nítorí àbúrò ọmọ ìyá ọmọ bàbá torí dínà ẹ máa wádìí ọ̀rọ̀ àǹfààní pọ̀ ẹlòmíì òtútù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.